Language Preservation Foundation. Mo gẹ́ mo sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún Ìlọrin, à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwa ń sojú pé position títí wa o a sì padà gbé jáde a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí irú ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn nílọrin àfẹ́ wọn Kwara. The book of Titus, chapter 3, verse 10. Ẹni tí ó bá ṣe aládàámọ́ lẹ́yìn ìkìlọ̀ ìkíní àti èkejì kọ́. A man that is an heretic after the first and the second, admonish, reject. Ó wà straightforward. Bí o bá ṣe sọ̀rọ̀ yẹ, mo gbà ti ọ̀rọ̀ yẹ. Ó sọ wípé èèyàn àbí ẹnikẹ́ni tí ó bá jẹ́ pé ó ṣe aládàámọ́, ìyẹn ni pé aládàámọ̀ yẹn ni pé ó hùwà burúkú kì í ṣe nǹkan rí, bíi kéèyàn ṣe nǹkan tí ò tọ́ nípa ìṣìnà, kó fẹ́ ṣìyàn lọ́nà, tó yẹ pé ẹbí ẹlẹ́tàn. Tí a bá wò ó, a rí i pé ó túmọ̀ sí pé ẹni tí ó ń dá ìyapa sílẹ̀, tó ń dá nǹkan tí ò tọ́, tó ìdọwọ́rú. Ṣé rí, in English a lè sọ pé heretic division or separation or confusion or disaster, tó ń dá rúdurùdu sílẹ̀, tó ń yíwọ́ padà, tó ń dá nǹkan rú, tó ń yíwọ́ tó ṣe rí. Mi rò pé a lè rẹni tó lè gba kínní tí bá ní kí n máa béèrè lọ́wọ́ pé kí ni irú ìbàjẹ́ ń túmọ̀ sí. Ṣé rí, ní ọjọ́ kan mo ti sọ fún wa pé a ti wà lójú ogun. Ọlọ́run ò ní àkókò fún wa nísinsìnyí pé ẹ ronúpìwàdà, sàsálà fún ẹ̀mí ẹni, wá bí o ṣe máa bọ́ kúrò lọ́wọ́ ogun tó ń bọ̀, ogun tó ti káyàn mọ́ látọdún 5 ọdún 6 náà ti ń polongo ọ̀rọ̀ yìí. Àwọn kan sọ tí ẹnu ò tókè, ṣùgbọ́n àwọn tẹnu wọn tókè látọdún 6 sẹ́yìn, ọdún 5 ní tèmi join kó tó di pé bàbá Ìgbòho náà wá join. Ok, kí ló ń ṣẹlẹ̀ ńgbà yẹn ni pé wọ́n ń sọ fún wa náà pé ogun ń bọ̀. Ogun ò bọ̀ mọ́ báyìí o, ogun ti dé, a ti wà ní ogun tó ti káyàn mọ́. Tí Ọlọ́run ò bá jẹ́ aláàánú tó nífẹ̀ẹ́ Yorùbá, ẹ gbàgbé Yorùbá, ó ti lọ. Tẹ́ bá ń gbọ́ pé ó ti lọ. Kò sí ẹnì kankan tó dúró ti Yorùbá. Àwọn tí Yorùbá gbójúlé, wọ́n dẹ̀ dà wọ́n títí for 5 good years. Ẹ wá máa wo ìwà ìkà èèyàn, ẹ wá máa wo nǹkan tó ń pè ní tí Yorùbá sọ pé aládàámọ̀, ìyẹn ni tó ń da nǹkan rú, tó ń cause division, tó ń cause separation, tó ń cause confusion. Láì tẹ̀ sọ̀rọ̀ mi, ó yẹ kí gbogbo ẹ ti yé everybody, láì tẹ̀ túmọ̀ Bíbélì yìí níbi tó ń ṣe fún wa yìí. Ètò Ọlọ́run fẹ́ kí a gbọ́rọ̀ lórí ẹ̀ tó fi fún wa, tó sí ẹnìkan, kò sí ẹ̀dá alààyè kan tá sọ pé òun tẹ̀ ká, òun gbọ́ pé ìbàdàn máa gbọ́ lónìí o. Ṣùgbọ́n èmi mọ̀ wípé àwọn nǹkan kan lọ, pé kò sọ́jọ́ kan tá máa ṣí Bíbélì tí ò ní bá nǹkan tó ń ṣẹlẹ̀ mu. Ní
lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ariwo kan tí gbogbo àwọn mídíà ń pariwo nísìnyí ni pé Ìgbòho gbọ́dọ̀ wá sí Ìlọrin o. Mo tiẹ̀ tí wá rí ẹnìkan tó gbé aṣọ bíi ajá, àwọn bíi ajá wọn yẹ tó máa ń gbé kinní sọ́rùn, ó gbé sọ́rùn, òun náà sọ pé òun kàwé. Ó wá bẹ̀rẹ̀ sí sọ pé ó wá ń lo òfin àtọwọ́dọ́wọ́ tó bá òfin ayé mu. Odidi 32 villages ó dẹ̀ pòórá. Àwọn Fúlàní a sì máa wá lálẹ́, àwọn máa sunú ilé àwọn èèyàn wọ̀nyẹn. Àwọn mìíràn pààyàn síbẹ̀ tí inú ilé wọn rùn, torí òórùn tó ń jáde láti bẹ̀ ẹ́ mọ̀ pé kì í ṣe òórùn pé ẹranko kú. Àwọn èèyàn lè wọnú ilé wọn yẹn. Bẹ́ẹ̀ sì ni tó yẹ pé àkókò tó yẹ pé àwọn ilé mìíràn sọ fún bàbá Ìgbòho pé ilé yìí o wọ́n ti pa ẹni yẹn, àwọn ẹni yìí wọ́n wà ní ọwọ́ agbésùmọ̀mí, àyè terrorist. Ilé yìí o kò sí ẹnì kankan tó ta lánú mọ́ o. Àwọn ilé yìí o wọ́n ti sá kúrò nílé, ta ni ò sá kúrò nílé, kò sẹ́nì kan tó kù. Mo wá gbọ́ lẹ́nu ẹnìkan ní àwọn ìlú kan wà, àwọn ìlú mi wà tẹ́ pé kò sí èèyàn bẹ̀rẹ̀ lè bá èèyàn kan, ìyẹn jẹ́ abirùn èèyàn, kò dẹ̀ wúlò fún wọn, á fi lẹ̀, á ti bẹ̀rẹ̀ kàn rí, torí pé abirùn ni. Ó wà ní Báíbù náà bẹ́ẹ̀. Nígbà tí wọ́n bá ti wá kó wọn lẹ́rú tán, àwọn abirùn wọn yẹn á fi wọ́n lẹ̀ sílùú, torí kò wúlò fún wọn. Ṣùgbọ́n tó bá rí eléyìí tí inú bá ń bínú wọn, ó lè pa o. Àmọ́ iye táwọn ti pa sọnù tí àgbọ́ nípa ẹ̀. Mo rò pé Ọlọ́run ní àánú fún ẹnìyẹn ni. Ọ̀rọ̀ ẹ wá dàbọ̀ ọ̀rọ̀ gbà tí Ìgbòho tó jà ní Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ tán lọ pé Ìgbòho kó wá o. Ẹlẹ́bọ tán ló ń bọ̀, tán ti rí iná sí pé ó ń bọ̀ o. Òun ni ó ti dóríta o. Wọ́n ti yìnbọn sí. Wọ́n ṣe gbé Ìgbòho sórí ọ̀kadà ní ẹgbà tó máa dé bẹ̀ báyìí. Ló bẹ̀ sí yìnbọn lù títí. Kí ló dé? Tí ò dẹ̀ ṣe pé ìgbọ̀n tán yàn náà látọ̀nà kejì tó tún súnmọ́ tó ń dá níbọn. Wá ní sùúrù. Ẹni tí a dẹ̀ yìnbọn lù títí tó ṣe tí àbá lè tí ìbọn bá ràn káàkiri mọ́lẹ̀. Ó wá rí i pé wèrè ló ná yìnbọn sí àtàrọ̀, ikú ò dẹ̀ pa á. Ìjọ ẹ̀ ló ti mọ̀ yìí pé ta ń tọ́lọ́hun. Ẹni tọ́lọ́hun bá pa ẹnìkan lè pa á. Ẹni tí gbogbo ìlú tán ni yìnbọn sí, wọ́n ti pe gidigidi sí, tó sí ọ̀kan tó ṣẹlẹ̀. Ok, now kí ni bíbá yẹn sọ? Àwọn kan wá kóra wọn jọ pé Yorùbá o lórí méjì, Ìgbòho lẹ́tọ̀ọ́ láti wọnú ìlú yìí sí Ìlọrin, sí Kwara láì dọ́dọ̀ ọba wo? Jẹ́rí wọ́n ní tí àyè bá gba ìdun, àgbà gbogbo lé mọ́yàn lọ́wọ́. Tí àyè bá dẹ̀ gba iná orí, àìfàìmọ̀ gbogbo orí á di iná. So orú àwọn yẹn, àwọn náà pè ní parasite. If you are that parasite on a tree, either èyí tó produce oúnjẹ ni fún yàn ní bí èso, àbí èyí tó produce ẹ̀, tó bá yà ẹ́ rí pé igi yẹn tó bá jẹ́ pé léso, ká ló ti léso, kò ní so èso mọ́. Kó jẹ́ tọ̀pẹ gangan, ọ̀pẹ ẹ̀yìn tó bá wà lórí ọ̀pẹ ẹ̀yìn, tó bá yà ẹ́ rí pé ọ̀pẹ ẹ̀yìn yẹn kò ní léso mọ́. Á struggle. Òun náà ló wà lára èèyàn. Tí ìdú ìyẹn náà pè ní rédíò ìbò wọn ní fibroid, tí n bá ṣe mistake ò ní ti Yorùbá yẹn o. Òun náà mo rò pé òun náà nìjú. Kò ní ṣe kí ni? Obìnrin ò ní lóyún. Torí pé kí ni ìdíwọ́ nìyẹn. Àwọn náà wọ́n mọ̀ pé ìwà burúkú làwọn wù, pé ìwà ìkà làwọn wù. Wọ́n wá bẹ̀ sí ń jà ẹnu. Wọ́n wá ní pé kò lórí méjì kó wọ́ọ̀lù wọn mọ́. Wọ́n mọ̀ yí pé kò tí tákòókò ni. Jẹ́rí Ọlọ́run ló ń tọ́ bọ̀ wọ́n lẹ́nu. Ọlọ́run kàn táṣìírí wọn, ṣe pé Ọlọ́run náà ló táṣìírí wọn yìí, àbí èmi mo kọ Bible ni, àbáwá la kọ Bible sílẹ̀ ni. Ó ní after the first and the second
nígbà kíní nígbà kejì tí ẹ̀ ń ti ń gbìyànjú fún tí ẹ̀ ń ṣìpẹ̀ fún tí Yorùbá ń dákẹ́ fún tó ṣà ń ṣe bẹ́ẹ̀ pé òun lọ́lọ́run pé ta tó mọ̀ òun ó wá ń ṣe bí ẹni ó wá ń ṣe bí ẹni tẹ́ pọ́n ti bí ẹni tó ti ki òrìkà bọ̀ lọ́wọ́ kókó bíi ti ilé tó wà ní Akíntọ́lá tó ti rò pé tí òun àti Fúlàní bá ti ṣe o òun ti mú gbogbo Yorùbá òun ti mú wọn sábẹ́ kóun ṣáà máa jẹ lọ́n tó ní òrùka ẹsẹ̀ tàtàn mú kúrò kí ló ṣẹlẹ̀ sí ó dákẹ́ ẹ wò ó ní kàn kọ èèyàn bẹ́ẹ̀ sílẹ̀ kàn kọ ènìyàn kan reject ẹ kà ẹ Ọlọ́run ti reject ẹnìyẹn o Ọlọ́run ti reject wọn bí mo ṣe ń sọ fún yín bí wọ́n ṣe ń ká yìí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí kéèyàn máa wà burúkú Ọlọ́run dáyàn ní wà burúkú ṣùgbọ́n àwọn ẹranko nínú ayé èèyàn tí èèyàn bá jẹ́ ẹranko ẹ jẹ́ kí fi àwọn nǹkan kan bí méjì ṣe àpèjúwe ẹranko méjì èèyàn tó bá wá ní ìwà ajá tó bá pè é lájá nínú Kùránì gangan nǹkan ríra ni bẹ́ẹ̀ náà ní Bíbélì bẹ́ẹ̀ náà nínú ayé ajá ò ní tìjú kò síbi tẹ́ pé kò sẹ́ni tó lè bá ṣe òun ni àwọn yẹn ajá ni wọ́n hàn ní tìjú ọ̀rọ̀ òórùn wọ́n tún sọ jáde látẹnu wọn torí ẹranko ni wọ́n jẹ́ wọ́n ń gbé láàrin èrò for 200 years iye tó bá bèèrè ọba ní láyé Ìlọrin ò lè wà bẹ́ẹ̀ yẹn torí pé kí ni Yorùbá ni wọ́n ti di Yorùbá àwọn ṣe wá àwọn àjòjì tí wọ́n mọ̀ rí àwọn á ní pé kán máa bọ̀ kán wá rọ́pò wọn àmúniláyé hàn lè ṣe ó dẹ̀ nípa allegation eléyìí o I don't believe the whole stories gbogbo stories tó máa ń sọ wọn yẹn mi nígbàgbọ́ náà o because a ti wà ní ayé tó ti civilize ọ̀rọ̀ yẹn wá dàbọ̀ ọ̀rọ̀ ẹni tí ó ń pe bàbá lọ́dàjà pé olóòlù ò gbọ́dọ̀ jáde o so a rí i pé ó jẹ́ wàhálà tí àwọn èèyàn tán ń là kọjá nínú ayé kí èèyàn má rí ara ẹ̀ gẹ́gẹ́ bí olùdíwọ́ nǹkan burúkú ni wọ́n jẹ́ olùdíwọ́ ó tún wá dàbí ìjàpá alárekereke kò sí ìlú tẹ́ bá dé lágbàáyé tó máa tún máa sọ̀rọ̀ ìjàpá ọ̀rọ̀ àrékèrèké ni máa sọ ìtàn àrékèrèké níbẹ̀ ni pé I don't know bóyá tó tọ́ bó ṣe rí nìyẹn o ṣùgbọ́n ó ṣe wá jẹ́ gbogbo ìlú ló máa ń sọ̀rọ̀ ìjàpá ní alárékèrèké everywhere tó máa sọ tán báyìí ọ̀rọ̀ ìjàpá yẹn alárékèrèké ní sáà ni orú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n alárékèrèké gbàdé pé ẹranko ni wọ́n àwọn àti ẹranko náà ń gbé majority wọn àwọn bàbá wọn hàn nílùú ìran wọn ò nílùú tó Yorùbá ṣe mistake mi dẹ̀ bú mi bá Yorùbá wí Ọ̀yọ́ mo bá wí mi dẹ̀ tún bá Ọ̀yọ́ wí ọba Ọ̀yọ́ mo bá wí tó fún nípò tó fi jọ olóyè tó wá di pé òun náà wá dókè tán àwọn ọ̀tá lu wọn ọ̀tá ọjọ́ iwájú àfàìmọ̀ gangan tó wọn gan fúnra ẹ̀ bá jẹ́ èèyàn burúkú náà ló jẹ́ náà wọ́n ní ìgbín ló máa ń èèyàn bí ìgbín ló máa ń rí ìgbín he so which means pé ìwà ẹ̀ gangan ò dáa ọlọ̀tẹ̀ gangan ni tó fi lè lọ mú àwọn àjòjì even though kò sí bọ́n ṣe lè wá gbogbo ayé ẹ̀ tán ní rí wílá ọlọ́rọ̀ ẹ̀ ó dẹ̀ kó bá Yorùbá dòní lónìí àwọn tó mú wá ìran wọn hàn nílùú nínú ayé alárìnkiri tẹ́ bá ń gbọ́ tí bíbélì bá sọ pé èèyàn jẹ́ alárìnkiri ó tún sọ fún àwọn kan ó ní wọ́n máa jẹ́ alárìnkiri níjọba ọ̀run tí èèyàn bá tẹ̀ wá jẹ́ alárìnkiri kó dúpẹ́ Ọlọ́run tó dé tó nílé níjọba ọ̀run àwọn lè débẹ̀ wọ́n fi sọ̀rọ̀ ni òní kò lè ṣẹlẹ̀ ó máa nílé tó bá dẹ̀ wá nílé bóyá torí pé ó jẹ́
ó kú díẹ̀ káàtó wọn á manage wọlé wẹ́ lọ́nà ìdájọ́ ọlọ́run nìyẹn ìwọ̀n nípa ẹ̀. ok jẹ́ ká sọ ìta lè sọ nísìn nípa ẹ̀. ẹni tí ó jẹ́ wípé ó gbé ìlú kan fún 200 years ó yẹ kí ìwà ẹ̀ ti yí padà. àwọn bá àtẹ̀jẹ́ ẹranko ni àwọn ọ̀ràn yín tẹ́ pé alárìnkìnní yín àrìnkáhùn jábàtà nìyín kẹ̀kẹ́ máa wọnú gbó síbì kan ẹ̀ẹ́dẹ̀ wá ti settle now tí kò yẹ kí ọpọlọ ti yí padà wọ́n dẹ̀ ti fẹ́ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ṣùgbọ́n ìwà ìkàyẹ́ wà nù ayé wọn oró ó wà nù ayé wọn kò yí padà. àná ọmọ tẹ́jọ́ bá ti bí ejò ló máa jọ ọmọ tẹ́kùn bá sì bí ẹkùn ló máa jọ ṣe mọ̀ pé ẹkùn ẹranko ni ó lẹ̀ lágbára ṣùgbọ́n àwọn ẹranko wọ̀nyí náà o wọn ò ń ṣe ẹranko lásán o ẹran tí Adam wà tá a da ẹ rí i pé Adam ó wo àwọn ẹranko yẹn pé méjì méjì ni wọ́n ó rí èlé tó jọ òun ló fi sọ pé kí ló dé tèmi nìkan ló wà tó pé méjì tèmi náà wà nídìí láti níyàwó ni tó yẹ pé Ọlọ́run dẹ̀ ti kọ́ lákọọ́lẹ̀ láti Genesis chapter 1 pé nǹkan tá máa ṣe ní ojú ti ń kan wọ́n tẹ̀ ní kó dá lórí àwáwí ẹ̀ wọ́n tètè fún ó yá ó gbìyànjú fún bẹ̀rẹ̀ lófin gbogbo nǹkan tó lọ́n sọ fún ó sọ fóbìnrin yẹn obìnrin ti pẹ́ yóò pàpà ṣe mistake kò tí right nìyẹn it's not yet time. ìwà yẹn títí dòno lónìí ló ń ṣẹlẹ̀ nínú ayé èèyàn ṣùgbọ́n ẹ rántí pé àwọn ẹranko wọ̀nyẹn ọ̀rẹ́ náà jẹ́ sí sí Ádámù ẹ̀rí pọ́bìnrin yẹn mọ ejò dáadáa ejò a máa wá máa fẹsẹ̀ méjèèjì rìn dòno lónìí ẹsẹ̀ méjèèjì ẹ̀ tó wà nínú ejò tẹ bá ti pa ejò tẹ bá ti ń sún ẹsẹ̀ méjèèjì á jáde ẹsẹ̀ méjèèjì ló máa fi ń gungi kì í ṣe pé ó ń fa àyà nǹkan ló fi gungi yẹ ẹsẹ̀ ó wà lára nǹkan tó fi ń gungi lọ sókè ókè ó dẹ̀ máa fi ń dúró bí èèyàn ṣe rí náà lòun náà ṣe ń rìn gbà yẹn láyé àtijọ́ ìyàwó Ádámù obìnrin náà pé kò lórúkọ ńgbà yẹn ó mọ dáadáa àwọn ọ̀rẹ́ wọn ni ṣùgbọ́n Sátánì wá wọnú ejò yẹn lọ òun náà fi ń pè ní ejò láíláí ó wọnú ẹ̀ lọ ó wá ráyè tán òun ló jẹ́ kó lè gbẹ̀tàn tó wáyé pé bí kí Sátánì wá direct fún rẹ̀ ó ṣe ṣe kí ó má ráyè tán obìnrin yẹn so orú àwọn ejò wọ̀nyẹn tẹ́ bá wo ejò míì ẹ̀rí pé ó jọ̀yàn dáadáa àwọn obìnrin tó máa ń létí ìró wọn yẹn tó máa ń fa ojúrin wọn yẹn táwọn mú èpèpè ojú wọn táwọn fa yá báyìí bíi ti ejò ẹ̀rọ ojú wọn bá wọn ju ejò ni àwọn èèyàn ń pè ní kí náà porúkọ ẹ̀ Jezebel àwọn àlejò àwọn alétí ìró àwọn ṣe gbogbo ẹ̀ àwọn mọ̀ pé ẹ̀mí burúkú ni òun náà fi sọ pé ọmọ Ọlọ́run tó wájú ọmọ Ọlọ́run kò nídìí gbogbo wọn yẹ Ọlọ́run ti dá ẹni pípé ẹlòmíràn ṣe wàá mú kínní àwa kún ètè á kún ojú ṣe gbogbo ẹ̀ kó bí àlèlẹ́wà ẹwà kọ́ nìyẹn o fẹ́ jo ejò ìwà lárékérekè nìyẹn torí kíni sọ́tọ́rọ̀ ọkọ ẹni ló fi kun gbogbo kíni ẹ̀ sójú ló kún gbogbo ẹ̀ sáré sẹ́sẹ́nu ló mú padà ló kun ló wá dàbí ère. àwọn ìwà tí ìwà ẹranko wọ̀nyẹn tó máa ń di kíní ọ̀pọ̀lọpọ̀ wọn lèèyàn fẹ́ nu gbó àwọn ọdẹ wọ̀nyẹn tó dẹ tó bá wọn pàdé tó dàbí èèyàn àwọn ẹ̀gbin èèyàn kọ́ ni wọ́n o ẹranko ni wọ́n o ó ti dá mo máa sọ̀rọ̀ nípa mo sọ̀rọ̀ yẹn lánàá ó ti pẹ́ tí mo ti máa ń sọ̀rọ̀ yẹn ìṣẹ̀dá Fúlàní ta ló lè mọ̀ bí wọ́n ṣe dá Fúlàní jẹ́ kí n wo bóyá a máa ń rántí nǹkan tá a máa ń kọ́ tá a máa ń gbọ́ ta ló lè sọ fún wa irúfẹ́ ènìyàn wo ìṣẹ̀dá ènìyàn wo ni Fúlàní ṣé ìṣẹ̀dá Ọlọ́run ni àbí ìṣẹ̀dá ẹranko ẹja àbí ẹyẹ ta ló mọ̀ nǹkan máa pẹ́ ànídàmú àwọn ok ìṣẹ̀dá mẹ́tẹ̀ẹ̀ta yẹ ṣẹ́nìkan fẹ́ sọ̀rọ̀ ni ó dà pé láyìn ò dáa. ó ní ìṣẹ̀dá èèyàn ni wọ́n sà. ok tá a bá lè rí lè pé 1%
mi mọ̀ mi wọ́n jìnnà tí ẹ bá gbé 1 million Fúlàní jọ kẹ́ ẹ tó lè rí ilé tó jẹ́ tọlọ́run nú ẹ̀ ní gbogbo Nàìjíríà yẹ tán bá lè rí èyí tó jẹ́ ìṣẹ̀dá Ọlọ́run bóyá nítorí pé wọ́n ronúpìwàdà wọ́n yí padà mo mọ pásọ̀ kan ògbólógbò ni ògbólógbò ó rí Ọlọ́run ó rí áńgẹ́lì ni ọ̀gá ẹ̀ ìyẹn àfáà ẹ̀ tó ń kọ́ wọn ní kéwú ṣé wá láti òkè ọ̀run ó pa sọnù ni àrà ó sán pa tó ń kọ́ wọn ní kọ́kúkọ́ ìṣàlẹ̀ sọpọ́ náà ló dá ni àyípadà ni àwọn kan wọ́n wà tó ń jọmọ Ọlọ́run ọ̀hún wọ́pọ̀ ṣùgbọ́n àwọn mẹ́ta yòókù yẹ ẹyẹ ẹja ìtumọ̀ ẹja yẹ mìíní pé láti inú omi wá ẹyẹ mìíní pé àwọn tó ń fò lófurufú tí ẹranko yẹ mìíní pé ó lè jẹ́ láti ara igi ó lè jẹ́ láti orí ọ̀gán ó lè jẹ́ láti inú òkúta ó lè jẹ́ láti inú olẹ̀ ó lè jẹ́ èyí tó yẹ pé àwọn èèyàn tó ti kú àkúdàáyà ìyẹn ń pè ní ẹbọra oríṣiríṣi ẹbọra ló wà so kí ni a sọ nínú ọ̀rọ̀ yẹn tí bàbá yẹn sọ yẹn ó ní àwọn Fúlàní tẹ rí ìyẹn ń ṣe èèyàn abẹ́ àgbọ̀ ni ó ní ń ṣe èèyàn ẹranko ni wọ́n àwọn abàmì báwo ẹ̀yin náà wò ó nà án Fúlàní láyé àtijọ́ ọ̀pá lásán lámúdání àtọ̀bẹ kékeré àbí sword kò dé wọ́pọ̀ bá tí wọ́n fẹ́ gégi ló jẹ́ kẹ́rí àwọn ìgbà tẹ́ pé ẹ̀ ń ṣọdẹ tẹ́ pé ẹ̀ ń ṣọdẹ ẹ̀ bá àwọn ìpàdé mú ìgbà tí mo bá àwọn ìpàdé níbi tí mo ti ń bọ̀ mo ń bọ̀ láti Igbó Ọdẹ lóru bí mo ṣe débẹ̀ yẹ mo kàn rí ẹnìyẹn wọ singlet orí mi dẹ̀ gbáà mo wòkè mo wodò ta lẹni tó kù yìí tí mo dẹ̀ kóbọ̀ méjì sápò sọ́sẹ̀ sọ́wọ́ tí ọlọ́dẹ mi ti bá pàdé ẹ̀ kí ló máa wí á ní èmi ni mo pa ẹni sí ìbáyìí nìyẹn àyà gbogbo ẹ̀ dẹ̀ rúnrún burúkú odidi ọjọ́ mẹ́ta mi fi lè lọ sínú igbó ok jẹ́ fàárín yẹn lẹ̀ kí ni fẹ́ fàyọ̀ fún wa ni pé àwọn èèyàn mi wà láàrin wa tó ń jọ pé ọ̀n ń ṣèèyàn wọ́n níyà o wọ́n ní bàbá o ọ̀n ń ṣèèyàn amóye ní oríṣiríṣi ló wà mẹ́rin la fẹ́ sọ àkókò wa kúrú kì í ṣe àkókò fún mi láti máa sọ àwọn ìrírí èyí tí a ti gbọ́ lẹ́nu bàbá yẹn náà ti tó. so kí ló ṣẹlẹ̀ tó jẹ́ wípé àwọn Fúlàní ìwọ̀nyẹn tí ṣe mọ̀ pé tí màálù tó bá rí nǹkan tẹ́ gbẹ̀ tí èèyàn gbẹ̀ ó rí koríko kò ní jẹ nǹkan tẹ́ gbẹ̀ yẹn ló máa jẹ àwọn èso tí èèyàn ń jẹ ó máa jẹ tó bá dẹ̀ wọnú oko wọ́n máa jẹ oko yẹn run ẹ rí i pé Fúlàní náà wọ́n máa ń ba nǹkan oko jẹ́ ẹ wo gbogbo Nàìjíríà ǹjẹ́ ẹ dágbẹ̀ kí wọ́n lè gbẹ̀ nǹkan gbogbo nǹkan tó ń gbẹ̀ ta ló ń bàjẹ́ tèmi Fúlàní ni òun àti màálù ẹ̀ tó rọ́mọ ìyá kan náà àti màálù ta ló ń bá màálù sùn nígbà tí látijọ́ táláyé ti dáyé ìjẹgbọ́n rí Fúlàní ló máa ń bá wọn sùn torí pé ọmọ ìyá kan náà ni wọ́n ìran kan náà ni wọ́n kò sí bí ẹ ṣe kọ́ ṣe lè bọ́bìnrin sùn kó tẹ́ wọn lọ́rùn tó wọ́n ti máa bá Fúlàní màálù sùn torí màálù tẹ rí wọn yẹ àwọn náà ń ṣe èèyàn ń ṣe ẹranko lásán èèyàn náà ni wọ́n ẹ̀yẹn máa lé wọn nugbó kẹ lé Fúlàní àti màálù ẹ̀ á disappear ẹ̀ ní rí wọn mọ́ ṣèbí ẹranko láti tó ẹ pé kò yẹ kó lè sáré nínú gbó nínú Akíntọ́lá ó máa lọ bẹ́ẹ̀ ni pé ó kàn gbọ́ ẹni pé ó ń ṣeré lọ ni ẹ wá tì ẹ ní rí wọn mọ́ ojú ẹsẹ̀ wọn gẹ̀ ní rí nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi ni tí ẹ bá jọ dẹ ẹ mọ̀ nǹkan tí mò ń sọ ẹ wá tì òun lẹ máa fi rí àwọn ọlọ́dẹ tó ẹ pé máa ń dira lọ sínú igbó ó ní ìgbà kíní ìgbà kejì ẹ̀ẹ̀kẹta wọn kẹ́ reject wọn ni Ọlọ́run fúnra á reject wọn òun ló fi sọ yìí pé ẹ̀gún tí Ọlọ́run ti gún fún wọn ẹ máa wo
ìdí tó ń fi nílùú ni o ó ní ìran kíní ìran kejì ìran kẹta ìyẹn tì ní pé nǹkan tí ẹ̀gún yẹ ó máa wá sópin nìyẹn ní ìran kẹta tó bá ti dín ìran dé ìran kẹrin ìyẹn ni pé kò ní ìrònúpọ̀ àdàmọ́ kò dẹ̀ látúnṣe ọ̀rọ̀ wọn nìyẹn ẹ máa ṣe wọ́n fẹ́ bà Nàìjíríà mọ́ ra wọn lọ́wọ́ àwọn ò tẹ̀ ṣe ń claim bíi a state kan oru Sókótó tó ń ti mú tipá yẹn kọ́ńtró pẹ̀lú ẹ̀ oru Ìlọrin yẹn kọ́ńtró pẹ̀lú ẹ̀ bẹ̀tẹ̀ wọ́n fẹ́ mú gbogbo Nàìjíríà aláìnítẹ́lọ́rùn dẹ̀ ni wọ́n èèlò náà mú nílọrin èèlò ni wọ́n nílọrin just for local government wọ́n wá fẹ́ mú gbogbo ẹ̀ wọ́n wá sọ pé àwọn làwọn níbẹ̀ gbogbo the whole Ìlọrin wọ́n dẹ̀ fẹ́ pa gbogbo èèyàn tó wà ń lù yẹ it's very bad ìyẹn lè bí dẹ̀ ti mọ̀ pé èèyàn ń ṣe èèyàn nìyẹn èèyàn ń ṣe èèyàn ìwà ẹranko nìyẹn wọ́n dẹ̀ ready láti pa gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n dẹ̀ ń pa wọ́n lọ do you see them argue ìgbò wa èèyàn kan wá lásán ó dẹ̀ dìgbò àlà gbogbo àwọn tó ti kú ló yẹ kò jẹ́ wàhálà fún o àwọn èèyàn ó ṣe èèyàn because inú wọn dùn sáwọn gan ló ń ṣe kíní yẹn business wọn nìyẹn àwọn Yorùbá kankan tẹ́ rí àwọn ọba kankan tẹ́ rí tán jọ ń ṣe business yìí àwọn iná ò ṣe èèyàn ẹ wo ọba náà àwọn ọba tẹ́ rí wọn yẹ gbogbo ọba kọ́ lọ́ba náà ẹ wo ilé tí ó máa ń sọ̀sọ̀ kú sọ tó mu gbó tó máa ń ráǹpù gbó mu yẹ ṣé ẹ̀rọ pọ̀ bá ní ṣebí ẹni tó fi síbẹ̀ ló ti mú sáré àwọlé sí Ọ̀yọ́ state yẹn ẹni tí ó mọ̀ wípé Ifá ò yán ọmọ àlè wọn ní ìlú tòrò ọmọ àlè ò tí dàgbà ìyá làwọn aráàwọ oúnjẹ náà ìyá wípé wọn gbé ẹni tó tọ́ sórí ipò ó ní ẹni tí ó bá ti ń yí ẹjọ́ po tàbí tó bá ti ń mọtí ó ní ó máa yí ẹjọ́ lóòótọ́ á máa yípo according to proverb ó ní ìlú bẹ́ẹ̀ ló lè tòrò ṣé ti really ni ètò àsùnwò gbọ́ mi ní ìlú kan ní Ondo State kò tí lè ju bí oṣù mẹ́rin sí 5 mo ti wà gbórúkọ ìlú yẹn tí n bá wò ó máa gẹ̀ẹ́tì ìlú yẹn ní ìlú yẹn wọ́n lọ jẹ ọba wọ́n fẹ́ jọba wọ́n dẹ̀ lọ ń dìbò mi ìgbórí àjọta ayé ti dáyé election mo mọ̀ kó máa ń ṣe fún àwọn tí ó bá fẹ́ ṣe gọ́ọ̀mẹ̀ntì tó di wípé wọ́n lọ ń dìbò fún ọba ìfẹ́ mọ̀ pé ìlú yẹn tó wà ní wàhálà tó wọ́n ti gbé ìṣẹ̀ṣẹ̀ wọ́n ti gbé sọnù tó bá fẹ́ jọba ó ní nǹkan tó máa ń jẹ kán tó pé kéèyàn tó sọ pé òun jọba á ní kí ló ń jà náà ń jọba ìní sọ̀rọ̀ débẹ̀ nígbà tí èèyàn lọ tó mú ìlànà ẹ̀ tó sọnù tí èèyàn bá tẹ̀ ọ́ máa sọ nǹkan sọnù wọ́n ní tí èèyàn bá tí wọ́n bá fúnyàn ní bíi 1 naira ẹnìkan wá fún ẹ ní ó wá ní kó mú 10 naira yẹ 1 naira yẹ kó jù sọnù kó gba 10 naira ẹni tó rẹ̀ bá pé kí ló máa ṣe á ju 1,000 yẹn sọnù á dẹ̀ gbé 10,000 ó tóbi jù yẹn ní ìyẹn ni pé Ọlọ́run tó fẹ́ yí Yorùbá padà ó máa yí padà lọ́nà tó máa wà òkè ṣùgbọ́n gbà tó rí pé ọ̀nà àrékérekè ni wọ́n ń gbà ó gbé nǹkan gidi fún wọn ó wá rí i pé gbá gidi yẹ wọ́n á bẹ̀ sí wọ́n wá ń ṣe bíi kápẹ́ ní 419 wọ́n wá ń ṣe 419 ìyẹn ni pé wọ́n scam àwọn kìrìsìtẹ́nì ẹ lọ sí àwọn ṣọ́ọ̀ṣì sì ẹ̀ ń sìn ẹ rí i pé ṣọ́ọ̀ṣì kò sí bẹ́ẹ̀ ṣe lè wàásù ọ̀rọ̀ Ọlọ́run tó ní ṣọ́ọ̀ṣì yẹ mostly kẹ gbé báíbù kẹ máa fi nǹkan tó à ń báíbù kẹ máa fi kọ́ wọn orí wọn ò ní ṣiṣẹ́ ọpọlọ ò ní pé ẹ̀yẹn dára tán wọn inú wọn máa dùn sí yín nítorí pé wọ́n fẹ́ ran yín lọ sọ́run àpáàdì àwọn gan lọ sọ́run àpáàdì èrò ọ̀run àpáàdì wa pọ̀ nínú ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n ti sọ́nà rẹ̀ ó ní tó máa padà sí òun bá gbàgbọ́ bí ibo lẹ ti fẹ́ rí gbàgbọ́ òun ta ló ní gbàgbọ́ òun sì ń tẹ̀mọ̀ ẹ̀yẹn sọ fún ọ nípa sábàdé wo wọ́n máa takò yín ni nírè èèyàn kan ní ṣọ́ọ̀ṣì yín mọ́ torí kíni torí pé wọ́n ti gba ẹ̀tàn láyè ẹ̀tàn yẹn náà lẹ́nu máa fi tàn wọ́n lọ kò sí bí ẹ ṣe lè bá wọn ṣe tẹ́lẹ̀ kò sí ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ fún wọn ọ̀n ní gbọ́ wọn máa kọ etí ọgbọ́n yín ni ọ̀n dẹ̀ ní ẹ́bà rí òtítọ́
ṣùgbọ́n ìtàn yẹn ni ọ̀rọ̀ wọn dàbọ̀rọ̀ Fúlàní ni ọ̀pọ̀ ọmọ Yorùbá a kàn ń pariwo ẹ wo ẹ̀jẹ̀ tó sọ̀kan fún wa. Ǹjẹ́ nígbà tí ó di amóyégbà ní Ìgbòho ti gba Yorùbá lẹ̀, ǹjẹ́ mọ̀ wípé tán bá ti máa sọ̀rọ̀ ọlọ́pàá ló máa gbé ògùn ẹ̀ fún jẹ́ gbé fún Ìgbòho. Why? Nítorí jọ ọdẹ. Ìwà ọdẹ nìyẹn. Ọdẹ tó bá ṣe làálàá tó bá ṣe wàhálà ṣẹ́rí ó lè pẹran sílẹ̀ báyìí àwọn àjọ̀nú yẹn wá gbé àwọn àjọ̀nú máa gbé ẹran yẹn mọ́ lọ́wọ́ torí pé a ní ẹran tòun ní á dẹ̀ gbé lọ. Ó lè dáfẹ́fẹ́ ó lè fa ìjì sílẹ̀ á dẹ̀ gbé lọ. Ó ṣẹlẹ̀ sí èmi náà ni. So orú nǹkan wọ̀nyẹn nígbà tó bá ṣẹlẹ̀ tí ẹ ṣe làálàá ọdẹ tó bá ṣe làálàá wọn ní gbógun ẹ̀ fún ẹ̀hún lè fi ń rí àwọn ọdẹ yẹn táwọn gbogbo ọdẹ ilẹ̀ Yorùbá kò tí ì sí kò sí mọ́ ṣe ọ̀hún lè ẹ́bà sọ nínú news láìláì kò possible. Ọlọ́pàá tó sí bẹ́ẹ̀ ń gbà yẹn ló máa gbógun ẹ̀ fún. A ní àwọn ọlọ́pàá lónìí wọ́n mú àwọn agídígun jalè ìyẹn ni pé àwọn ògbólógbò ọlọ́ṣà a ní wọ́n sì mú wọn balẹ̀ pátápátá irọ́ náà pa o hàn síbẹ̀ o ọdẹ ló mú wọn o ṣùgbọ́n ògo yẹ á wá fún àwọn yẹ bẹ́ẹ̀ sì ni ìwàsí obìnrin nìyẹn ìwàsí obìnrin nìyẹn obìnrin yẹ òní obìnrin tó lè yin ọkọ ẹ̀ ó máa pẹ́ ó ti wà látètè kọ́ṣe ṣe bẹ́ẹ̀ mọ̀ pé Ádámù ń lọ sí kíni ó lọ sínú gbó ó lọ sínú gbó nínú gádìn kó tó padà dé obìnrin yẹn ti ṣe kíni ó ti bà nǹkan jẹ́ ògo tó yẹ kó fi fọ́lọ́run ó gbé fún Sátánì àtìgbà yẹdùnú lónìí kọ́ọ̀dẹ bá ṣe ohun dáadáa nú gbó tó bá pẹran dípò tó kàn yan ọkùnrin yẹn hàn níyìn òun ló máa tún mú gbogbo ẹran yẹn tá tó pin fáwọn èèyàn ẹni tó bá fún ó dáràn so kí ni nǹkan tá a fẹ́ fàyọ ni pé àwọn Fúlàní tí ẹ rí hàn ń ṣèèyàn níwà dáadáa ẹ lọ wá wọn kẹ tó lè rí èyí tó níwà dáadáa kẹ tó lè rí Fúlàní tó máa tako ọ̀rọ̀ yìí a jẹ́ pé Kristẹni ni a jẹ́ pé ó dìídì lọ sọ́run ọmọ Ọlọ́run nìyẹn gẹ́gẹ́ bí sísà wáyé sọ yẹn ìyẹn làwọn ọmọ Ọlọ́run tọ́lọ́run dá ṣùgbọ́n tó wá di jẹ́ pé àǹjọ̀nú ni tinúdìtún ní dídùn ló máa fi sọ nǹkan burúkú àwọn lè máa ń gbọ́ lẹ́nu wọn ẹ̀pá àwọn ní òfin sàríà wọ́n mì ní Nàìjíríà gidi gan ẹ lọ wọn north wọ́n ti rún wọn tán wọ́n tàn wọ́n ẹlẹ́tàn dẹ̀ ni wọ́n. Mo rántí eléyìí tó ṣe fún bàbá mi wọ́n jọ jẹ pọ́ọ̀tì yẹ pọ́ọ̀tì náà máa fi agbẹgbà bí àwọn tí wọ́n máa ń pè é eléyìí tó máa fi ṣe ìgbéyàwó tó máa fi ṣe ayẹyẹ kí wọ́n ti ń pè agbègbà mi rántí ẹ̀ dáadáa so alùmọ̀dárò ni kì í ṣe ayọ̀ so kékeré kan mọ̀mọ́ mi rà á so dáàdì mi gbé lọ sínú igbó wọ́n wá fi kìíní stainless wá ìyà tó máa fi ń ṣe áńgà láyé àtijọ́ wọ́n fi ṣe tíẹ̀ so wọ́n á lè máa fi fà á torí tó máa dáná agbóná so irin yẹn náà kàn fi gì sí tàn fi gbé sókè òun àtọ̀rẹ́ ẹ̀ níbi tó ti ń ṣọ́ kìíní lífàkínò níbi tó ti ń ṣọ́ níbẹ̀ ni agbègbà àbíkẹ́rẹ́ ti pè é. Agbada ok bí ó ṣe di wípé wọ́n jọjọ jẹ ṣùtán ọmọ ẹmu sí ọjọ́ kejì kí n fi ní kúkúrú kí n má sọ̀rọ̀ jù orí ìrókò náà ti ń wo pọ́ọ̀tì wọn ó wá sọ fún bàbá mi ti mọ̀ pé ẹni ò ń ṣèyàn lásán ṣùgbọ́n kejì ẹ̀ ó kàn ń sùn lọ́ntì ẹni
kò tiẹ̀ mọ̀ kankan jọjọ jẹ iṣu wọn jọjọ mu ẹmu ìgbà tó júmọ́ wọ́n ní ọkùnrin tó wá lánàá yẹ ǹjẹ́ ò tiẹ̀ mọ̀ ó náà mọ̀ ó rírí ó náà rírí wọ́n ní pọ́ọ̀tì tá a fi jẹun kọ́ ó náà dà ṣebí orí ibi tá a gbé sí ni ó ní ìwò lókè lórí ìrókò orí ìrókò ló wà dòní lónìí àrí pọ́ọ̀tì ẹ̀ mọ́ ó gbé lọ. tó kí ni mo sọ bẹ́ẹ̀ fún wa ni pé Fúlàní kò síbi tí wọ́n gbọ́ èdè kò sí èdè tí wọ́n gbọ́ ìlúkìlú tó máa wá àwọn gbé díẹ̀ àwọn èèyàn ní àwọn àjọ̀nú ni wọ́n mọ nǹkan tó ń pè ní fallen angel ni àwọn áńgẹ́lì mélòó lè yàn àwa tó áńgẹ́lì Ọlọ́run ni ká tó wá wo fallen angel àtọ̀wọn ni ẹ̀mọye tó ń jẹ́ ni wọ́n mú máa wà láàrin wa náà ṣebí àwọn áńgẹ́lì wọ̀nyẹn ọ̀hún jẹun ẹ lọ wọnú bíbélì ẹ lè rí wọn kán jókòó kán máa jẹun ẹ lè rí wọn kán jókòó kán máa jẹun tó báyà gbàtẹ bá àfi gbàtẹ Abraham tó lọ pa ẹran fún wọn tó fẹ́ lọ sọ́dọ̀ Lot àráǹdì ẹnu kan lẹ́fí lè rí that's only time ẹ lè gbọ́ pé wọ́n ṣe oúnjẹ fún wọn ṣé àtẹ̀mọ̀ báyọ̀ tẹ̀ jẹ́ gangan ok ká tètè padà sórí ọ̀rọ̀ wa now lórí méjì láti báyàn lò pọ̀ torí ẹ̀mí ni wọ́n lè báyàn lò pọ̀ àwọn akíkanjú àwọn òmìrán èèyàn báwọn tí máa báyàn lò pọ̀ tó wọn láti ṣe kí ni à ń da èèyàn tó máa dẹ̀ da èèyàn tán ọmọ tó bá bí àwọn olójó lómìrán olókìkí àwọn èèyàn àwọn bíi local government chairman àwọn bíi governor àwọn olókìkí èèyàn ẹ̀rí Fúlàní ní tó ń kàwé tó mọ̀ kankan ẹ lọ wo north now ẹ lọ wo gbọ́ àwọn olórí wa iṣẹ́ gbọ́ òyìnbó ni tí ó lè sọ òyìnbó ìkan sọ òyìnbó láìpẹ́ yìí ó kàn dá ọgbà tó yá tó ti sun tó ti sọ̀rọ̀ tó ti sun ló gbé sáyé ló bẹ̀ sí sọ Haúsá òyìnbó tí ọmọ primary 3 nílẹ̀ Yorùbá tó lè sọ tí kò gbúdọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹ kó má lù ní school mo ní ọmọ primary 3 ọ̀tẹ̀ ní ọmọ primary 1 gangan ọmọ primary 1 ni ọmọ primary 1 gangan kò gbúdọ̀ sọ òyìnbó tó ń sọ yẹ ló ń sọ tó kàn tẹ̀ nítumọ̀ ó lè mọ nǹkan tó ń sọ àwọn ẹni mínísà ni wọ́n yẹ o àwọn mínísà ni wọ́n yẹ o ẹ wo gbogbo wọn àìṣe Ṣàgárí lè fẹ́ sọ ni tó jẹ́ tíṣà nìyẹn o tó bá ń sọ òyìnbó jangan ni tó bá sọ gbogbo throughout all of them ẹ fẹ́ fi wé ilẹ̀ Yorùbá ni láyéláyé àwọn ẹ̀rọ dẹ̀ ń rúlu wa torí pé kí ni àwọn iye òun ṣe èèyàn òmíràn ni wọ́n dẹ̀ rúlu wọ́n dẹ̀ gbọ́n jù wa lọ àbọ̀n gbọ́n jù wa lọ ni wọ́n gbọ́n jù wa lọ náà Yorùbá wa sọ pé òun gbọ́n Yorùbá wo ló gbọ́n tí gbogbo adákẹ́ mìrìmìrì tó wá sí ti gbowó ni àbámọ̀ ìgbà lọ́gbọ́n kankan àwọn èèyàn tó tún wà láàrin wa gangan wọ́n gbébọn wọ́n sẹ́mọ́ Ìgbòho látẹ̀yìnwá ni àwọn mẹ́rin àwọn student wọ̀nyẹn tó ń ṣẹ̀gbálẹ̀ lọ́yọ̀ọ́ ìjà gbọ́ sí wọ́n dàbọn dé Ìgbòho látẹ̀yìnwá ni ọlọ́pàá wà ń bẹ̀ o àwọn ẹsẹ̀ẹsẹ̀ kínní gbogbo àwọn agbófinró soldiers gbogbo wọn ló wà lẹ́yìn ẹ o wọ́n dẹ̀ ṣe kí ni ó dẹ̀ dàbọn dé immediately ẹ rí i pé bẹ́ẹ̀ ni pé wọ́n ti ń fóònù sí àwọn tó wà nígbó pé àpá o tó bá ti pa tán kẹ́yìn náà jáde ni o àti fẹ́ dé ìgbà yìí o ó kù dẹ̀ ká dé ìbejì sáde ni o à ń bọ̀ báyìí o ó dẹ̀ gbébọn ìgbòsà ó gbé fún Ìgbòho the next thing àwọn ẹ̀ fẹ́ pa ó ní ẹ má fọwọ́ kàn orí ẹ̀ náà wà kí àwọn ẹ̀ jáde nínú igbó sí wọn tí ẹ pé wọ́n fẹ́ lọ gba àwọn ọmọ yẹn lẹ́ẹ̀kan lọ tó àwọn ọmọ yẹn sílẹ̀ ní o ìgbà náà sọ pé wọ́n ṣe drama kọ́ drama ni ìkan náà ni wọ́n àwọn tó wà nínú ilé tó ń bá wa jà nínú ilé tó ń pariwo lórí ìkànnì tó jẹ́ pé orí agbègbè náà ti ń sọ̀rọ̀ ìyẹn ni pé orí fóònù orí mídíà náà ti ń sọ̀rọ̀ àwọn náà lọ́ tó wà nugbó tó wà àtàwọn náà lọ́ tó wà lẹ́yìn ẹ̀ ó ti mọ kíní ti pẹ́ pé ó máa ṣẹlẹ̀ kò sẹ́ tó mọ̀ kò sẹ́ sí Yorùbá tó mọ̀ yẹ sí gbé kíní ẹ̀ mọ̀ pé òní ṣẹlẹ̀ bá a ti ṣe ń sọ yìí wọ́n ti wà ń bẹ̀ àní ṣìbí àná mo ń sọ̀rọ̀ mi ì tẹ́ ń pé òun yẹ ti ṣẹlẹ̀
mo ní kán lọ bá yé lálá kán lọ gbá yé lálá yé òun pẹ́ yé òní pẹ́ kíákíá ni jẹ́ ká lọ gbàdúrà jàre kò sáyè. sọ aláàbò ìrẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá kí la lè sọ lórí rẹ̀. àkọ́kọ́ ní pé mi ò lágbára láti gbẹnusọ fún Ìlọrin bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára. foundation ti ti wa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà làwa fẹ́ máa protect lọ́dọ̀ títí wa àwa náà faramọ́ a sì padà gbé jáde láìpẹ́ pé a faramọ́. and then yes sir. Okay. Ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ̀ fi faramọ́. ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìwé ọkàn lẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni ẹni tí tó sà ń sọ̀rọ̀ nípa bí ó ṣe kọ́ Nàìjíríà òun ló ń champion Yorùbá nation gbogbo ayé ti mọ̀ yẹn it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation so bóòlù la nígbà wá ti fẹ́ trust rẹ̀ and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákì Ìlọrin àwọn kóògùn bọ̀ wá àwọn fẹ́ wá yọba Ìlọrin so ń pa wá lẹ́rìn so nígbàgbọ́ ní confidence nínú the so called Ìgbẹ̀kùn àti ẹni tó dálẹ̀ so that is our position as members of Ìlọrin Heritage Preservation Foundation. mo sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún Ìlọrin à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwa ń sojú pé position títí wa o a sì padà gbé jáde a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí Ìgbẹ̀kùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn ní Ìlọrin àfẹ́ wọn Kwara.